ṣe ń dé mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi ti alẹ́, mo dé bí mo ṣe ń dé mo dé kùtùkùtù bíi ti ìdájí. Èmi ò dé pápápá bíi ti ìyálẹ̀ta nítorí etí wẹ́wẹ́wẹ́ ní tèmi lọ́wọ́ ọṣẹ́ ni. Mo dé mi ò ní kólókó má roko, mi ò ní kólódò má rodò, àtẹni ń lọ oko àtẹni ń lọ odò, bẹ́ẹ̀ ni ẹ̀dà gidi wá kẹ́ ẹ wá gbóhùn ẹnu mi. Alágbẹ̀dẹ mi kì í yọ́lé arọ́ wá, tí mo bá ti dé sílé agbára tẹrútọmọ ní máa ń gbọ́ mi. Aya Awóde ló pè mí lórí tẹlifóònù tó gbá mi lágbo. Ó ní Aláàfin ló ń já bá mi kọrin fáwọn ẹgbẹ́ òun kí n fi gbé wọn lárugẹ. Iṣẹ́ tá a fi rángún ni kó jẹbọ, èyí tá a fi rákàlà ní kó jòkó, èyí tá a fi rán Aláàfin èdè ní kó kọrin èdè tó dùn sí táwọn máa dárí oorun. Ẹ ǹlẹ́ o, ẹgbẹ́ Ọbáyorí Obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú, Aya Awóde ló rán mi sẹ́gbẹ́. Ó ní kí n kí gbogbo ẹgbẹ́ wípé a kú ọdún, a kú ìyèdún, ó ní a kú àṣekù ọdún, pé ọdún ayabo fún gbogbo wa. Wọ́n ní kí n kí gbogbo ẹgbẹ́ wípé aṣọdúnmọ́dún ní ṣan lóde aṣọdúnmọ́dún, aṣòròmòrò ní ṣan lóde aṣòròmòrò. Ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsá, ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ, ọdọọdún ní ṣágbó ń rúwé, ọdọọdún ní kí wọ́n máa rí wa. Kíṣíbí ilé wọn máa lékún, káwọ́ ilé wọn máa lékún sí lọ́jọ́ gbogbo. Wọ́n ní ọmọ wáyé ọ̀pọ̀ wọn ò ní kú. Wọ́n ní omi kì í wọ́n pòròkún, ọ̀dá owó kì í dólógun. Wọ́n ní ọ̀dá owó ò ní dá gbogbo wa. Wọ́n ní ẹgbẹ́ wo ò ní dàrú, ọdẹ wo ò ní túká. Gbogbo ọmọ ẹgbẹ́ Ọbáyorí Obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú, a ò ní tẹnugbó bí owó láṣẹ Olúwa. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí kò jẹ́ kẹ́wò ó jábọ́. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yeye ọmọ tí ń tọ́jú ọmọ. Nítorí bí ó bá ṣe ní lóore bá ò bá dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kẹ́rù ẹni lọ ni. Tí ò bá sì tètè ṣe bí wọ́n ti lẹ́yìn ò bá rí. Ọpẹ́ àwọn lọ tààrà, ó lọ sọ́dọ̀ bàbá ẹgbẹ́ àwọn Barrister Ọpẹ́yẹmí Agbájé àti ìyá ẹgbẹ́ àwọn aya níná lówó. Wọn ní ẹ ṣeun gan. Ìyálóde ẹgbẹ́ ẹ̀ mà ṣe o. Ajíà Alaafin Ọmọlára Ajénifújà pẹ̀lú ọ̀tún ìyálóde ẹgbẹ́, wọn ní ẹ ṣeun gan. Tẹríba Àtinúkẹ́mọ̀ Jíìdì. Wọ́n ní ẹkú àdúrótì lọ́jọ́kọ́jọ́, ẹkú àtìlẹ́yìn àwọn lọ́jọ́ gbogbo. Gbogbo ẹ̀yin má jẹ́ ó bàjẹ́, ẹ ṣeun gan. Ọlásùnkànmí aya Alébíoṣù, olówó Àkíìmù, gbogbo yín la kí. Ọ̀túnba Fìyìn Tádé Òfìwòrè Ìjẹ̀bú, Chief Mrs. Mojibade Isa Odúlájà, ẹ ṣeun gbogbo yín la kí, ẹ ṣeun nílé lóko. Gbogbo ọmọ ẹgbẹ́ Ọbáyorí Obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú, ẹ rẹwà, ẹ dúró déédé, ẹ dùn wò lóbìnrin. Tí ó bá jẹ́ wípé aláyàmàlà lè lè ní Aláàfin èdè, mi ò bá ní káyà Awóde bá mi ṣètò ọkọ kí n sì máa bá sọ̀rọ̀ fẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́. Aláyàmàlà lè lè mi, èmi gangan lọ́kọ yàwó ẹ̀. Ẹgbẹ́ Ọbáyorí Obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú, ẹgbẹ́lẹgbẹ́ wọn kì í ṣẹgbẹ́ àbòsí, wọn kì í ṣẹgbẹ́ oníranú, wọn kì í ṣẹgbẹ́ kílọ̀kọ́ ṣe. Ẹgbẹ́ wọn dúró déédéé, mo pé sàdákátà fẹ́gbẹ́ wọn gbóúnjẹ fẹ́gbẹ́ wọn sì gbà ó bọ̀, mo yìnbọn lọ́gọ̀ ẹnu. Lágbára wọn onílẹ̀, ẹgbẹ́ yín ò ní kú láṣẹ Olúwa. Mo gbéra ó di ààfin ọba Awùjalẹ̀, ọba Síkírù Adétọ̀nà gbágbákejì. Kájọ pẹ́ lórí, kírùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́, káṣẹ̀ ó pẹ́ lẹ́nu kọrin kése. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je, mo jì sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Arọ́ba fi lọ́ba ń pa, kábíyèsí rẹ bàbá mi. Ẹgbẹ́ Ọbáyorí Obìnrin Akílẹ̀ Ìjẹ̀bú, wọ́n ní àwọn dúpẹ́ o, wọ́n dúpẹ́ ẹ̀pẹ́ òkun, wọ́n dúpẹ́, wọ́n ní ẹ ṣeun gan pé ẹ kú àtìlẹ́yìn ẹgbẹ́ àwọn lọ́jọ́ gbogbo. Aya Awóde àbọ̀ mi rèé, mo jẹ́ṣẹ́ tó rán mi. Àmọ́ bí wọ́n bá bí ọ́ lérè wípé ta ló kan rèwìsì tẹ́yìn, kẹ́ ẹ sọ fún wọn wípé Aláàfin èdè lèmi ń jẹ́. Ẹ tẹ̀lé mi lórí ẹ̀rọ ayélujára ká máa fọ́rọ̀ kíkú bọ̀. Ẹ láìkí péjì mi lórí Facebook, ẹ lọ sórí Instagram, ẹ tẹ̀lé mi Aláàfin èdè lèmi ń jẹ́. Ẹ subscribe sí YouTube channel mi ká lè máa gbọ́ra wa nírẹ̀gbẹ́jì kan. Aláàfin èdè ilé yá, ìpàdé níjọ́ mi ọjọ́ rẹ̀.